ṣèbí wọ́n ní tá a bá dàgbà máa ń yógun jà ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bẹnu àtẹ́ lu ìwà tí gbajúmọ̀ olórin Fújì Wàsíù Àyìndé Marshal tó hù ní pápákọ̀ òfurufú kan nílùú Àbújá lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí bó ṣe pé pẹrẹgì kaná pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọkọ̀ bàálù ọ̀hún látàrí bí wọ́n ṣe sọ wípé kò láǹfààní láti gbé ohun tó gbé dání léyìí tí wọ́n ní ó ti ju 100 mils wọnú ọkọ̀ òfurufú ṣùgbọ́n tó kọ̀ tọ́rọ̀ náà sì di rọ̀ǹtò. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn òǹkọrin ọ̀hún wípé bí èèyàn bá dàgbà òun yógun jà ni. Wọ́n ní láìpẹ́ yìí náà ló jẹ́ wípé òun kan náà ní ọ̀rọ̀ rẹ̀ fò káàkiri lórí bó ṣe sọ̀rọ̀ ṣàkàṣàkà sí àwọn tí wọ́n jẹ́ àáfàá níbi ètò àdúrà ìsìnkú ìyá rẹ̀ tó ní níṣe ni wọ́n wá ganu sílẹ̀ tí ọ̀rọ̀ ọ̀hún sì di ṣàjẹ́ tí gbogbo ayé ń kọ káàkiri. Bẹ́ẹ̀ làwọn kan tún mú ọ̀rọ̀ wá sí ìrántí táwọn kan sọ wípé ó fẹ́ dàbí ẹni wípé láòkò tí wọ́n ṣọdún àjọ̀dún eré ìdárayá àpapọ̀ nípínlẹ̀ Ògùn ìyẹn Gateway Games tó wáyé nínú ọdún yìí lákòókò tí olórin náà wá gẹ́gẹ́ bí òǹkọrin láti kọrin fún ìparí àjọ̀dún eré ìdárayá náà, ó mà dàbí ẹni pé níṣe ni bàbá ló gbé ìbọn sára wá táwọn kan sọ wípé ṣóhà jẹ́bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́, tó bá jẹ́bẹ̀ kí ló fẹ́ fi irú nǹkan bẹ́ẹ̀ ṣe nírú àwùjọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹnu àtẹ́ lu àwọn ìwà gidi àti jàgídíjàgan ọ̀hún léyìí tí wọ́n ń nàka àlébù rẹ̀ sí àgbà òǹkọrin Fújì ọ̀hún pé ó tó gẹ́ alùbàtà kan kì í dárin. Wọ́n ní òní alágẹmọ kú sáàrò ọ̀la alágẹmọ kú sáàrò bójú ò bá ta lágẹmọ ṣèbó yẹ kójú ta láàrò ni. Àmọ́ ṣá wọ́n ní kì í dédé bínú ọmọ àlè ló ń fà á, ẹkún ló ń bakùn wá. Kí ló lè fà á tí àgbà òǹkọrin yìí fi ń hùwà báyìí bí kò bá nídìí? Èyí lohun táwọn èèyàn ń béèrè lọ́wọ́ kó tó di pé èmi ń túrúgbó jáde o. Ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí gbajúmọ̀ olórin Fújì Wàsíù Àyìndé Marshal lẹ́yìn tí wàhálà rògbòdìyàn ńlá bẹ́ sílẹ̀ láàrin òun àti iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba sọ wípé kò gbọ́dọ̀ wọ bàálù fún oṣù 6 gbáko lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó mú gbajúmọ̀ onífújì Wàsíù Àyìndé Marshal di ẹni tó ń dínà mọ́ bàálù pé kò ní í fò lẹ́nu. Iléeṣẹ́ tó ń rí sí ètò ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòfin de máyégún ilẹ̀ Yorùbá náà pé kò lè wọ ọkọ̀ òfurufú fún oṣù 6 ní Nàìjíríà. Iléeṣẹ́ ọ̀hún Nigerian Civil Aviation Authority NACA gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn tí ọ̀gá olórin Fújì náà dúró níwájú bàálù tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ láti ìlú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun. Ní ìbámu pẹ̀lú àṣẹ alákòóso tó ń rí sí ìrìn àjò ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí, agbẹjọ́rò àgbà Festus Keyamo ní iléeṣẹ́ náà ló fi òfin de K1 nínú àtẹ̀jáde tí Keyamo fi sójú òpó X rẹ̀ lọ́jọ́bọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ló ti ní igun méjèèjì tí ọ̀rọ̀ kàn ló jẹ̀bi. Mínísítà náà sọ pé Wàsíù tó lọ dènà de bàálù hu ìwà tó tako àlàáfíà. Ó ní bẹ́ẹ̀ sì ni àwọn awakọ̀ bàálù náà tó gbéra láìtẹ̀lé òfin ìrìnnà níwájú ẹni tó dènà dè wọ́n, àwọn náà jẹ̀bi. Mínísítà náà sọ pé òun kí àwọn aláṣẹ iléeṣẹ́ náà tí wọ́n tètè fún àwọn awakọ̀ méjèèjì náà ní ìdádúró tí wọ́n jáwé gbélé lé wọn lọ́wọ́ títí tí wọn yóò fi parí ìwádìí lórí ìwà tí wọ́n hù yìí. Keyamo ní ṣùgbọ́n tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí, Wàsíù pàápàá kò gbọ́dọ̀ lọ láì jìyà ìtàpá sófin ohun tó ṣe nítorí wípé níṣe ló fojú òfin ráre. Báyìí ni mínísítà náà ṣe pàṣẹ pé kí wọ́n fi orúkọ Wàsíù Àyìndé sí abala àwọn tí kò ní lè wọ ọkọ̀ òfurufú èyíkéyìí lásìkò yìí fún oṣù 6 gbáko. Bí iléeṣẹ́ ọkọ̀ òfurufú kan nílẹ̀ yìí tàbí níbikíbi bá tàpá sí òfin yìí tí wọ́n gbé Wàsíù Àyìndé rìnrìn àjò, kélé òfin yóò gbé wọn. Èyí ni ohun tí Festus Keyamo sọ. Ó ní ìjọba yóò gbẹ́sẹ̀ lé ìwé àṣẹ tí iléeṣẹ́ bẹ́ẹ̀ ń lò láti fi ṣiṣẹ́ ni.
Bákan náà ni olùdarí àgbà tó ń rí sí àlàáfíà àwọn oníbàárà níléeṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà Michael Achimugu sọ lọ́jọ́bọ̀ pé gbogbo àwọn tó jẹ̀bi ọ̀rọ̀ yìí ni yóò fojú winá òfin. Ó ní bí a ṣe ń wí yìí, oṣù 6 gbáko ni arìnrìn-àjò yìí kò ní lè fi fò lókè ní Nàìjíríà. Achimugu ló sọ bẹ́ẹ̀ bí àwọn kan ṣe sọ pé Wàsíù lẹ́nu ó mọ ààrẹ Tinubu bí ẹni mowó, ó súnmọ́ ààrẹ pẹ́kípẹ́kí, kò lè gbà á. Àmọ́ tí Achimugu sọ pé ó mọ ààrẹ kò mọ ààrẹ, ó lẹ́nu kò lẹ́nu, èyí kò lè gbà á sílẹ̀ nínú páńpẹ́ tó lù yìí. Ó ní ààrẹ Tinubu pàápàá fẹ́ràn ìdájọ́ òdodo àti ìwà ẹ̀tọ́. Ògbóǹtarìgì akọrin fújì nì Wàsíù Àyìndé Kwamwan náà kò dákẹ́ ọ̀rọ̀, ó fèsì lórí ìròyìn ọ̀hún torí wípé kì í dédé bínú, wọ́n ní ọmọ àlè ló ń fà á, àti wípé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Bó tilẹ̀ jẹ́ pé ìròyìn ọ̀hún ti ń jà ràìnràìn káàkiri, ṣùgbọ́n ẹnu oníkàn la ti ń gbọ́ pọ̀hún. Ògbóǹtarìgì akọrin náà nínú èsì tó fi sórí ìròyìn náà lórí ìròyìn tó ń lọ pé ó hu ìwà ìbàjẹ́ ní pápákọ̀ òfurufú ìlú Àbújá lọ́jọ́ 5 oṣù kẹjọ. Ṣáájú ni ìròyìn ọ̀hún sọ pé Kwamwan gbìyànjú láti gbé ọtí líle wọ inú bàálù Valuejet kan tó rìnrìn àjò láti Àbújá lọ s'Ékòó, tó sì kùnà láti gbọ́ gbogbo àlàyé àwọn òṣìṣẹ́ bàálù náà tí wọ́n ń bá a sọ. Ìròyìn ọ̀hún nínú àtẹ̀jáde tí àjọ tó ń bójútó ìrìn àjò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà fi síta ṣàlàyé pé Wàsíù Àyìndé da ọtí lé àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ bàálù lórí, èyí tó mú kí wọn ó lè jáde pé kò ní wọ bàálù. Lẹ́yìn èyí ni akọrin náà dúró níwájú bàálù pé kò ní gbéra, tó sì jẹ́ pé díẹ̀ ló kù kí bàálù náà kọlù ú nígbà tó ń gbìyànjú láti fò. Àmọ́ nínú àtẹ̀jáde tí agbẹnusọ Wàsíù Àyìndé fi síta, ó ní ìròyìn tó lè ṣini lọ́nà ni wípé òun da omi àlàáfíà rú ní pápákọ̀ òfurufú náà. Agbẹnusọ fún Kwamwan, Kúnlé Rasheed, sọ pé K1 kò fi àsìkò kankan hu ìwà tó lè fi ẹ̀mí ẹnikẹ́ni sínú ewu tàbí tàpá sí òfin ìrìn àjò òfurufú. Ó ní omi mímu lásán ló wà nínú nǹkan tí Wàsíù gbé dání, léyìí tó tako ìròyìn tó ní ọtí líle ló wà nínú rẹ̀. Ó ní omi tí wọ́n fún un ní ibùdó ìsinmi ní pápákọ̀ òfurufú lásìkò tó ń dúró de àsìkò tí bàálù rẹ̀ yóò gbéra ló mú dání. Gbogbo ìgbìyànjú rẹ̀ láti ṣàlàyé èyí ló sì já sí òfo. Bákan náà ni agbẹnusọ K1 ṣàlàyé pé irọ́ pátápátá ni ìròyìn tó sọ pé olórin fújì náà dúró níwájú bàálù tàbí da ìrìnnà náà rú. Ó ní arìnrìn-àjò nípasẹ̀ ọkọ̀ òfurufú nílẹ̀ yìí àti lókèèrè ní àgbà olórin náà tó sì ní òye nípa ìlànà tó de irú ìrìn àjò bẹ́ẹ̀. Ó ní ká ní lóòótọ́ ni Kwamwan ṣẹ̀, àwọn aláṣẹ pápákọ̀ àti olùdarí iléeṣẹ́ bàálù Valuejet kò ní máa bẹ olórin náà tàbí yọ̀ǹda bàálù aládàáni láti gbé e padà s'Ékòó. Kúnlé Rasheed sọ pé awakọ̀ bàálù náà ló ń gbé ìròyìn òfegè kiri nítorí pé wọ́n ti gbẹ́sẹ̀ lé ìwé àṣẹ rẹ̀. Àjọ tó ń ṣàmójútó àwọn pápákọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà, Federal Airport Authority of Nigeria (FAAN), ti fi ẹ̀sùn kan gbajúgbajà akọrin fújì Àyìndé Wàsíù, tí ọ̀pọ̀ èèyàn tó mọ̀ sí Kwamwan, pé ó da ọtí sí àwọn òṣìṣẹ́ ọkọ̀ bàálù lára ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe Airport nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun. Àjọ FAAN sọ nínú àtẹ̀jáde kan tí olùdarí ẹ̀ka ìbáraàlú sọ̀rọ̀ àti ẹ̀tọ́ aráàlú arábìnrin Obiageli Ora fi síta pé ìhùwàsí Àyìndé tako ìlànà ìrìn àjò òfurufú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ìwádìí tí àwọn kọ́kọ́ ṣe fi hàn pé Wàsíù Àyìndé rìnrìn àjò láti ìlú Àbújá lọ sí Èkó pẹ̀lú bàálù iléeṣẹ́ Valuejet, níbi tó ti gbìyànjú láti gbé nǹkan olómi tí kò lórúkọ wọ inú bàálù, tako gbogbo ìkìlọ̀ tí àwọn òṣèlétò ààbò fún, tó fi mọ́ ti ọ̀gá awakọ̀ bàálù. Gẹ́gẹ́ bí òfin ìrìnnà nǹkan olómi tó bá ti pọ̀ ju 100 mils lọ kò lè wọ inú bàálù, àyàfi tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ wà fún ìlera tí ẹni tó ní sì ṣàfihàn rẹ̀ bó ṣe yẹ. Gbogbo àlàyé yìí ni FAAN sọ pé wọ́n ṣe fún Kwamwan, ṣùgbọ́n tó kọtí ikún. Ìṣẹ̀lẹ̀ náà kò tọ́ síbẹ̀ rárá. Ìròyìn sọ pé nígbà tí àwọn òṣìṣẹ́ aláàbò sọ fún un pé
kó dúró sí ẹ̀gbẹ́ kan náà fún ìwádìí. Èrò bàálù náà kọ̀ tó sì da nǹkan olómi tó gbé dání lé òṣìṣẹ́ náà lórí. Ẹ̀yìn ò rẹyìn ni ìwádìí fi hàn pé ọtí líle ni, àmọ́ tó fi ọgbọ́n rọ́ sínú nǹkan amómitutù. Kíá ni ọ̀rọ̀ náà ti di ariwo, èyí tó mú kí olórí àwọn awakọ̀ bàálù fún ìrìn àjò náà dàádí. Ṣùgbọ́n bákan náà ni ọ̀rọ̀ rí o. Akọrin náà kọ̀ láti gbọ́ nǹkan tó ń sọ. Lẹ́yìn tí balógun àwọn awakọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo ètò ti tò fún ìrìn àjò náà láti bẹ̀rẹ̀, ó pàṣẹ pé kí wọ́n lọ ti ilẹ̀kùn bàálù náà. Ṣùgbọ́n ìròyìn sọ wípé níṣe ni Wàsíù Àyìndé bọ́ sí iwájú bàálù náà tó sì kọ̀ láti kúrò. Fọ́nrán fídíò kan tó ń lọ káàkiri orí ayélujára ṣàfihàn bí bàálù náà ṣe fẹ́ gbéra, èyí tó mú kí gbogbo èrò tó fi mọ́ àwọn òṣìṣẹ́ adarí ìrìn àjò sá àsálà fún ẹ̀mí wọn. Díẹ̀ ló kù kí bàálù mú orí Wàsíù Àyìndé gùn, nítorí pé bó ṣe rí i pé bàálù ń gbéra ló sáré sí ẹ̀gbẹ́ kan. Ìṣẹ̀lẹ̀ yìí mú kí ìrìn àjò náà kọ́kọ́ dúró ná, nítorí pé àwọn aláṣẹ pápákọ̀ òfurufú kò gba àwọn awakọ̀ bàálù náà láàyè láti wakọ̀, tí fáàn sì dá awakọ̀ méjì dúró lójú ẹsẹ̀. Bákan náà ni àwọn òṣìṣẹ́ aláàbò mú Kwame lọ fún ìwádìí kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ lẹ́yìn àsìkò díẹ̀. Àjọ fáàn sọ pé ìwádìí ṣì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà, tó sì ṣe àtẹnumọ́ rẹ̀ pé òun kò ní faramọ́ ìṣẹ̀lẹ̀ tó lè dúnkokò mọ́ ààbò tàbí ta epo sí aṣọ àlà ìrìn àjò bàálù nílẹ̀ Nàìjíríà. Iléeṣẹ́ Falujet nínú ọ̀rọ̀ tirẹ̀ fi àtẹ̀jáde kan léde lórí ayélujára nírọ̀lẹ́ Ọjọ́rú. Wọ́n ní lọ́gán tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àwọn ti dá gbogbo òṣìṣẹ́ bàálù tọ́rọ̀ kàn náà dúró fún ìgbà díẹ̀ títí tí ìwádìí abẹ́nú láti mọ kókó ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà àti láti dènà irú rẹ̀ lọ́jọ́ iwájú yóò fi parí. Ọ̀pọ̀ èèyàn ló ti ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lórí ayélujára, báwọn kan ṣe ń bu ẹnu àtẹ́ lu gbajúgbajà olórin náà pé ó ń hu ìwà ìtìjú, làwọn kan sọ pé kò yẹ kí awakọ̀ bàálù náà gbéra nítorí pé ó lè ṣe jàǹbá fún àwọn tó wà lórí ilẹ̀. Ẹ láǹfààní láti fi èrò àtojúwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, èèbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150496969. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣé mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣé appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi. Ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wa. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ yẹn wá.
kan ò lè dágbó ṣe. láyé igi kan ò lè dágbó ṣe. rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. Thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá. ẹ mà ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100,000 ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.